Aláròyé máa wí o. Ọwọ́ ti tẹ mẹ́ta nínú àwọn tó dáná sun ilé ìyá Abiye nílọrin. Mẹ́ta nínú àwọn tí wọ́n lọ dáná sun ilé ìyá oníṣẹ̀ṣe arábìnrin T.A. Olórìṣà tó ń gbé lágbègbè ìsàlẹ̀ kókò ọjà gbọ̀rọ̀ Ìlọrin nípínlẹ̀ Kwara ní ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ báyìí tí wọ́n sì ti wà lákọlò wọn. Àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wà lákàtà agbófinró lórí ìṣẹ̀lẹ̀ yìí ni Alhaji Saliu Saka ẹni ọdún 63, Alhaji Abubakar Saliu ẹni ọdún 62 àti Alhaji Yekini Ọlọ́runtẹ́lẹ̀ ẹni ọdún 67. Tẹ̀sán ọlọ́pàá C division tó wà ní ọjà ọba ní ìyá Olórìṣà gbà lọ níbi tó ti lọ́ọ́ fi ẹjọ́ sùn wọ́n wípé àwọn èèyàn kan tó ń wò mọ̀ ni wọ́n mọ̀ọ́mọ̀ ju iná sílé òun. Nínú àtẹ̀jáde tí Adétóun Èjìrẹ́ Adéyẹmí tí í ṣe agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara fi síta, iná ló ti ṣàlàyé pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ obìnrin àgbàlagbà kan tó ní wọ́n jó ilé òun níná. Ó ní ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ náà nítorí ẹ̀sùn ìwà ọ̀daràn tó ní í ṣe pẹ̀lú kí wọ́n fi iná ba dúkìá jẹ́ ni. Ní nǹkan bíi aago 7 alẹ́ ọjọ́bọ̀ Thursday ọjọ́ 1 oṣù kìíní ọdún 2026 yìí ni wọ́n sọ wípé iná ọ̀hún bẹ̀rẹ̀ lásìkò tí màmá náà kò sí nílé. Màmá ṣàlàyé pé àwọn èèyàn kan títí kan àwọn afurasí mẹ́ta tọ́wọ́ ti tẹ̀ yìí ti kọ́kọ́ dúnkookò mọ́ òun nínú oṣù kọkànlá ọdún 2025 nítorí ọ̀rọ̀ ẹ̀sìn àti nítorí wípé ẹ̀sìn àbáláyé lòun ṣe. Bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ní ẹ̀mí kankan kò lọ sí ìṣẹ̀lẹ̀ yìí nítorí bí kò ṣe sí ẹnikẹ́ni nílé nígbà tí iná ọ̀hún bẹ̀rẹ̀. Síbẹ̀ wọn kò tí ì lè sọ iye dúkìá olówó iyebíye tó ṣègbé sínú ìjàmbá iná náà. Iléeṣẹ́ ọlọ́pàá tún fi àwọn ará ìlú lọ́kàn balẹ̀ wípé ìwádìí ti ń lọ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Àwọn yóò sì wádìí gbogbo ẹ̀sùn tí obìnrin oníṣẹ̀ṣe náà kà sáwọn tí wọ́n jọ wà ládùúgbò rẹ̀ yìí lọ́rùn, àti pé gbogbo akitiyan làwọn ṣe láti rí i pé ọwọ́ tẹ àwọn afurasí yòókù. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tiwọn, Umar Sulaiman Damaigoro tí í ṣe alága àwọn ẹgbẹ́ ọ̀dọ́ ọjà gbọ̀rọ̀ nílọrin, ìyẹn ọjà gbọ̀rọ̀ Youth Development Association OYDA, ní àwọn kò faramọ́ ìwà ọ̀daràn yòówù, àwọn kò sì ní sọ wípé kí agbófinró má ṣiṣẹ́ wọn. Ṣùgbọ́n kò sẹ́ni tó lè sọ bí iná yìí ṣe bẹ̀rẹ̀. Ó ní ó ti lé ní 20 ọdún dáadáa tí ìyá Olórìṣà yìí ti ń gbé lágbègbè tó wà. Bẹ́ẹ̀ làwọn oníṣẹ̀ṣe míì àtàwọn kìrìsìtẹ́nì tó fi mọ́ ṣọ́ọ̀ṣì UMCA pàápàá wà níbẹ̀ tí kò sì sí ìjà ẹ̀sìn kankan nítorí àlàáfíà ìjọba lágbègbè náà. Wọ́n ní pẹ̀lú bí ìjọba Kwara àtàwọn agbófinró ṣe kéde wípé kí wọ́n má yin báńgà nínú oṣù kejìlá àti lásìkò ọdún tuntun, àwọn ọmọ ìyá oníṣẹ̀ṣe àtàwọn ọmọ tó ń gbé lọ́dọ̀ rẹ̀ kò dáwọ́ báńgà yíyìn dúró. Lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná yìí máa wáyé, wọ́n ní ọ̀kan nínú àwọn ọmọ màmá náà tó máa ń mu onírúurú ìmukúmu ṣẹ̀ṣẹ̀ jáde nílé tán ni. Kò sì sẹ́ni tó lè sọ pàtó bí ọ̀rọ̀ iná náà ṣe jẹ́. Àwọn ọ̀dọ́ yìí ní láàrin ọdún tó kọjá, wàhálà kan wáyé láàrin àwọn nítorí bí àwọn èèyàn màmá yìí ṣe máa ń da ìlú bolẹ̀ láti fi dààmú àdúgbò, àgàgà lásìkò tí wọ́n bá fẹ́ pe ìrun lọ́wọ́. Ṣùgbọ́n táwọn yanjú ọ̀rọ̀ náà, wọ́n ní ọ̀rọ̀ ilẹ̀ ibi tí ìyá Àbíyè kọ́lé sí tún fẹ́ di wàhálà nítorí kì í ṣe ojúlówó àwọn tó lẹ́tọ̀ọ́ ló tà fún un. Ṣùgbọ́n àwọn àgbààgbà agbègbè náà tí màmá yìí rí bí ọ̀tá rẹ̀ ni wọ́n gbèjà rẹ̀, tí wọ́n ní kí wọ́n fi ilẹ̀ tó ti ń lò láti ọdún pípẹ́ náà sílẹ̀ fún un. Wọ́n ní àwọn faramọ́ kí àwọn agbófinró ṣèwádìí tó tọ́ kí wọ́n sì fìyà jẹ ẹni yòówù tí ajé ìwà ìbàjẹ́ náà bá ṣì mọ́ lórí. Mọ́nísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.